ṣe yìí wá jàre ẹ̀yìn kẹ́yìn tó padà sábìbí aláwòrán bẹ́rí wá kẹ́ júbà fún wa bẹ́rí wá kẹ́ júbà fún wa káfé ló gbé méjì sẹ́ assistant ló gbé méjì sẹ́ ọba ìgbé méjì láàfin ìjòyè lè gbé mẹ́fà láàfin. Wúrà padà kàdé o. Ẹ̀sìn ni àgbàjá. 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 Àwọn lóṣùpá o. Àwọn ní bàbá ìràwọ̀. 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 Eléré ni wọ́n o. Ilẹ̀ bá ń ṣìlọ bẹ̀rẹ̀rẹ̀. Eléré ni wọ́n o. Ilẹ̀ bá ń ṣìlọ bẹ̀rẹ̀rẹ̀. Eléré ni wọ́n o. Ilẹ̀ bá ń ṣìlọ bẹ̀rẹ̀rẹ̀. Eléré ni wọ́n o. Ilẹ̀ bá ń ṣìlọ bẹ̀rẹ̀rẹ̀. Ayé mi retí ẹlẹ́yà ní bòlẹ̀ fi tolúwa sí. Ayé mi retí ẹlẹ́yà ní bòlẹ̀ fi tolúwa sí. Ọba tó dágun afúnláṣọrò. Aláwù tó dágun aṣerúwẹ̀ fún. Ọba tó dágun afúnláṣọrò. Aláwù tó dágun aṣerúwẹ̀ fún. Èṣù ṣe, oh ẹ́. Èṣù ṣe, oh à. Mo kí wa káàbọ̀ sórí ètò Tampan USA. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa bẹ̀rẹ̀ ètò yìí lónìí. A fi t'Ọlọ́run síwájú. A pè sáàrin wa gbogbo nǹkan tí a máa sọ tá a máa gbọ́ lórí ètò lónìí tó bá ti ń gbé tí ọ̀tún wa wọlé kó mọ́ gba tòsí jáde o. Ẹgbẹ́ Tampan USA a máa tẹ̀síwájú kò ní rẹ̀yìn láṣẹ Elédùmarè. Gbogbo wa la ti rí nǹkan tá a fi síta ní àná wípé bàbá wa ọmọọba ọkùnrin Jídé Kòsọ́kọ́ náà máa bá wa lórí ètò lónìí. Wọ́n dẹ̀ ti ṣetán láti bá wa bẹ̀rẹ̀ ètò náà. Fúndì eléyìí mò ń retí ìpè bàbá wa ọmọọba ọkùnrin Jídé Kòsọ́kọ́ nígbà tí à ń fẹsẹ̀ rajó díẹ̀díẹ̀. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa bẹ́ ṣe ń wọlé ẹ káàbọ̀ sórí ètò Tampan USA. Ẹ káàbọ̀ o. Ojú tá a fi ń wò wá kò ní fọ́, etí tá a fi ń gbọ́ wa kò ní di láṣẹ Elédùmarè. Ẹ̀yin Tampa àti Canada ẹ káàbọ̀, mo ti rọ́wọ́ yín. Má jẹ́ mú Amẹ́ríkà ẹ káàbọ̀, gbogbo yín ni mo kí. Bẹ́ ṣe ń wọlé ni mò ń rí yín. Bàbá mi Délé Ògúndípẹ̀ mo rátẹ̀ ránṣẹ́ yín. Èmi náà ti ń retí ìpè wọn kan wọlé ká bẹ̀rẹ̀ ètò ká má gbára wa ní àkókò torí ààrẹ ọjọ́ mú so ní okùn. Tó bá ṣeé ṣe ni á so lókun ṣùgbọ́n kò ṣeé ṣe. À ń retí wọn kán pè wá wọlé. Mo kí bẹ́ẹ̀ ṣe ń wọlé mo kí yẹn káàbọ̀. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ má bá mi fìdílé nǹkan o tàbí kẹ́ ẹ fi nǹkan léèdì. Ẹ ṣáà ti ṣèkan nínú méjèèjì. Ẹ bá mi fìdílé nǹkan bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn o. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa jókòó. Ẹni tí ó jókòó sórí ọ̀tìtà ẹ jókòó sórí ọ̀tìtà. À ń retí ìpè bàbá wa ọmọọbakùnrin Jídé Kòsọ́kọ́. Àwọn la gbé wá sórí ètò Tampan USA lónìí. Mo kí gbogbo ẹ̀yin ọmọọba àtoríṣiríṣi orúkọ tí mò ń rí níbí. Mo kí gbogbo wa káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ mú jókòó, ẹ káàbọ̀. Ojú tá a fi ń wò wá kò ní fọ́, etí tá a fi ń gbọ́ wá kò ní di láṣẹ Elédùmarè. Ẹ káàbọ̀ o. Ẹ káàbọ̀. Mo kí yín o. Mo ń retí pé bàbá wa kó wọlé ní
kójú òpó kó dákun kó já geere lónìí o àwọn ọmọ lọ́nà fẹ́ lólẹ̀ o ojú òpó já geere o àwọn ọmọ lọ́nà fẹ́ lólẹ̀ o àwọn ọmọ lọ́nà fẹ́ lólẹ̀ ojú òpó já geere o àwọn ọmọ lọ́nà fẹ́ lólẹ̀ o ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì Facebook Òwe Ìwòran mo kẹ́yìn náà káàbọ̀ ẹ kú ọjọ́ méje ẹ kú ọjọ́ mẹ́ta mo ń retí bàbá wa kan pè wọlé ni o. Ìfẹ́ ara bá pọ̀ jù, ẹ̀mí Ọlọ́run rà kò lọ, ṣọ́ra rẹ̀ lọ́dọ̀ ayé. Ẹni ṣọ́ra rẹ̀ lọ́dọ̀ ayé. Ọmọ aráyé kò rúfi ṣọ́ra rẹ̀ lọ́dọ̀ ayé. Bọ̀bọ̀ ìfẹ́ ara bá pọ̀ jù, ẹ̀mí Ọlọ́run rà kò lọ, ṣọ́ra rẹ̀ lọ́dọ̀ ayé. Bàbá mi. Bàbá wa àti yín káàbọ̀ orí ilẹ̀ la wà tí ká dìde o. Gbogbo ẹ̀yin ará ilé tẹ̀ ń gbọ́ mi ẹ bá ní tí ó lọ́rùn fún bàbá wa. Hello. Ẹ káàbọ̀ à ń gbọ́ yín ketekete. Ẹ káàbọ̀ sórí ètò Sunshine Blessing bàbá mi. Bàbá mi ọmọ ọgbọ́n ọkùnrin jílé kò sí mọ́. Èmi náà kí gbogbo àwọn èèyàn wa tó wà nílùú Amẹ́ríkà ti pé a kú déédéé wòye o. Ẹ káàbọ̀ akúbójú ọjọ́ ti rí o. Ẹ dákun ẹ tètè bá a sọ fún ojú òkú yín ó gbọ́rọ̀ lónìí o. Kò gbọ́dọ̀ wú kọ́ sáàdù parí ètò yìí o. Ẹjọ́ ẹ̀wẹ̀ àwùká bá wa sọ fún náà ni. Ẹ káàbọ̀ bàbá wa. Ǹjẹ́ àti bèrè tó ti bẹ̀rẹ̀ náà ní ẹ káàbọ̀ lórúkọ pápá USA àti ikúṣẹ́ takuntakun àgbá yóò túbọ̀ dalẹ̀ ẹ̀pẹ́ fún wa ẹ̀dàgbà ẹ̀gbó ẹ̀tọ́ láti Elédùmarè. A ní ìṣẹ́jú 5 ìjẹ́ a lè mọ̀ yín orúkọ yín ìlú yín bẹ́ẹ̀ ṣe kékeré iléèwé tẹ́ lọ ìṣẹ́jú 5 la fún yín ẹ má bínú kó kéré. Ìṣẹ́jú 5 gan pọ̀ jù. A bí mi ní ọdún 1954 sí ìdílé aláyọ̀ ìdílé ọba King Kòsọ́kọ́ of Lagos. Ìyẹn túmọ̀ sí wípé ọmọ ọba ìlú Èkó ni mo jẹ́. Mo bẹ̀rẹ̀ ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ mi ní Methodist School ní Yaba. Mo tún lọ sí Bona College. Mo tún lọ sí Methodist Boys High School. Mo wá tún lọ sí Yaba College of Technology mo ti ṣe biz admin. Mo tún lọ sí Ọlábísí Ọ̀nàbànjọ ibi tí mo ti bá wọn ṣe performing arts. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ eré yìí ní 1964 nígbà tí mo jẹ́ ọmọ ọdún 10 péré. Wọ́n ti mú mi mo wà ní standard 2 gbà yẹn ní school wa ṣùgbọ́n nítorí akitiyan bí mo ṣe ń ṣe nínú entertainment tó ń ṣe ní school àti uncle wa kan Délé Tóyìnbó nítorí àjọ ń gbénu ilé ní orí akitiyan mi bí ṣe máa ń kọ́ àwọn ọmọdé ṣe máa ń kọ́ wọn bá ṣe ń ṣeré yẹn kankan inú ẹ̀ wá dùn wọ́n á fẹ́ ṣeré nínú gúrùpù tiwọn professional group ní tiwọn ìfẹ́ lódò tíátà wọ́n wá nílò ọmọ tí ò ju ọjọ́ orí mi yẹn lọ kó wá play lead character nínú eré tuntun tí wọ́n fẹ́ ṣe eré yẹn là ń pè ní Mákànjú Ọlá èmi ni mo kó ipa tí à ń pè ní Àlàbí nínú eré náà àtìgbà yẹn ṣá láti kò sí àti òun àti ẹ̀ ibi tọ́lọ́run sí wa dé rèé. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọgbọ́n ìmọ̀ àtòyé tí ẹ fi ń bá eré bọ̀ láti nǹkan bí ọdún kékeré sẹ́yìn. Má jẹ́ sọpọ́ ọdún tó gùn ọdún kékeré sẹ́yìn. Elédùmarè kò ní jẹ́ kẹ́ sí ẹ̀sìn ìfẹ́. Ọgbọ́n náà kò ní jọba, ọpọlọ náà kò sì ní jọba láṣẹ Elédùmarè. Bàbá mi, ẹ dákun àti bọ́ sínú ìbéèrè báyìí. Irú àjọṣepọ̀ wo ló wà láàrin Tampa USA àti Tampa nílùú wa Nàìjíríà? Ẹ̀yin lẹ máa dáhùn yẹn. Ẹ̀yin ló yẹ kẹ́ dáhùn yẹn.
tampan US àti tampan Nàìjíríà ẹ̀yin lẹ́yìn wà ní tampan àwa la wà lágbàmì lérèfé lẹ́yìn ẹ̀yin lẹ máa sọ ipa tẹ̀ ń kó ń bẹ̀ ẹ̀wọ́ ni ẹ̀. àwa mọ̀ wípé tampan ní Nàìjíríà àti níbi kò gbogbo ẹyọ kan ṣoṣo ni. Bẹ́ẹ̀ni àwa náà gbà pé ẹyọ kan ṣoṣo ṣùgbọ́n ìlú tó ní kálukú wá wà ó yàtọ̀ síra wọn. Ṣé àjọṣepọ̀ tó dánmọ́rán wà láàrin tampan USA àti ti Nàìjíríà? Àmọ́ pa ní ti Canada a ní ti tàwọn UK a ní wọn káàkiri ṣùgbọ́n torí àtọ́jú tampan USA lèmi mo wá fẹ́ mọ àjọṣepọ̀ tó wà láàrin ti USA àti ti Nàìjíríà sà. Tampan USA ara tampan Nàìjíríà ni èwo lẹ tún fa èwo ní ìbéèrè yẹn kò yíyá ní kéde àbí sẹ́yìn a ti sọ yẹn sẹ́yìn ti pẹ́ mò ń bọ̀ o a ti sọ tẹ́lẹ̀ mò ń bọ̀ o ìgbà kan lẹ ní ṣé kò yẹ kẹ́yìn dá dúró ní nígbà tó jẹ́ pé ìlú mi rẹ̀ wà mo wà lára àwọn tó rò ń gbà yẹn pé ọ̀kan is another country ẹ̀ dá dúró ṣùgbọ́n nígbà tí a bá tún fòwe òye yéra wa àwọn tó tún yé náà tún tóbi náà tún mọ̀ wípé a ò lè máa pínra wa lẹ́lẹ́yàmẹ̀yà nígbà tó bá ti jẹ́ orúkọ kan là ń jẹ́ abẹ́ tampan Nàìjíríà ní gbogbo tampan tó kù náà wà tí ò bá wá jẹ́ wípé yìí náà ní nǹkan kan bàbàrà tẹ́fẹ́ fìyẹn sí kí ló wà mẹ́kárì kápọ̀ yíyẹ ló yẹ ni kẹ́yìn wá sílé kẹ́ bá wa ṣe káwa wá sọ̀hún ká bá yín ṣe ká máa gbúrò yín sí rere tí ẹ ti ṣe nǹkan kan lójú tèmi torí èmi fẹ́ kí ẹgbẹ́ nǹkan kan ṣe kì í ṣe lórí ọ̀rọ̀ ẹgbẹ́ yàtọ̀ sọ́rọ̀ ẹgbẹ́ iṣẹ́ tí gbogbo wa jọ yìí láàyè òun ni kẹ́yìn mú kẹ́yìn nínú òkúnkúndùn òun ẹ jẹ́ ká máa rí yín kẹ́ máa ṣeré ká máa rí wò Netflix ká máa rí wò ní kí lórúkọ ti Nàìjíríà ká máa wò káàkiri inú gbogbo wa máa dùn inú ẹ̀yin á máa dùn náà wa náà máa dùn pé àwọn èèyàn wa nìyẹn tó mi wá sí Amẹ́ríkà kó má ní mi lára láti sọ pé ẹ̀yin èèyàn mi bí o mo dé o iṣẹ́ olówó alẹ́ kájọ ṣe o ìdílé ọ̀dà èmi fẹ́ ṣe kan o ẹ̀sùn mọ́ mi kájọ ṣe o ohun tí ó yẹ kẹ́yìn tẹra mọ́ tó yẹ kẹ́yìn mú dání ni wípé kò ń ṣe ohun tó tọ̀nà kí àwọn tampan tó bá wá láti Nàìjíríà wọ́n wá sí Amẹ́ríkà kọ́kọ́ máa lọ ṣiṣẹ́ láìpọ̀ sí ẹ̀yìn tampan ti ọ̀hún ìyẹn ò bá mu gbogbo orúkọ tó ń kẹ́yìn jà fún ọ̀tọ̀ ìdẹ́ ń jà fún ni ìlú mi làwà ìlú mẹ́tìgbà tí bá jẹ́ ìlú mi nǹkan Nàìjíríà tó wà lára orúkọ yẹn nǹkan ìyẹn ti sórí mọ́ wa so ẹ̀ka tẹ̀tẹ̀ sí ẹ̀ka máa ta làpálàpá ẹ jẹ́ ká àwọn iṣẹ́ tó bá wà lẹ́nu kájọ pawọ́pọ̀ kájọ máa ṣe. Ẹ ṣeun bàbá wa ìbéèrè kejì ó pín sọ́nà mẹ́ta abala ààbẹ̀ ọ̀nà owó yẹn pé ń gbà láti ṣe àtúnṣe lórí eré àgbéléwò tó jáde lójú tí wọ́n ń gbé sí ojú òpó ayélujára tí ó sì lórí DVD mọ́ ó dẹ̀ ní pé láyé ìgbà tí àwa ń dàgbà náà bá wo á wo tẹlifíṣàn móhùnmáwòrán irú ọ̀nà wo ló ń gbà tí òfin ní jẹ́ wípé eré tó wà lójú òpó ayélujára òfin ní pọ̀ ju eré tó wà lórí DVD lọ torí àwọn olólùfẹ́ wa ní Nàìjíríà fún ṣe gbogbo yẹn ló láǹfààní. ẹ má padà sí DVD ẹ ń gègé àgérí nìyẹn àdúrà à ń lọ síwájú ni a padà sẹ́yìn gbogbo kó wà lórí DVD yẹn a ti rí wípé kò lọ dáadáa mo ń bọ̀ bóyá àwọn tẹ́fẹ́ sọ kọ́lẹ̀ ń béèrè ẹ máa gbọ́ mi dáadáa ẹ gbọ́ mi dáadáa ṣe rí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tí social media dé ẹ̀rù bà wá pé ikú dé o eléyìí máa gbàgbé lẹ́nu wa o ṣùgbọ́n bá ti a jókòó kalẹ̀ táwọn ọ̀jọ̀gbọ́n gbé ọpọlọ kalẹ̀ a rí wípé we can actually use it to our own advantage lára ẹ̀ náà rèé ẹ wo àwọn African Magic
ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín bàbá, gbogbo wa ń gbọ́ yín. ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ eré tá a bá ti show àmì eré tá a bá ti tà sí DVD táwọn èèyàn ti rà òun ni wọ́n máa ń show lẹ́yìn ṣẹ́mọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín. ṣùgbọ́n nígbà tá a bá sọ̀rọ̀ piracy ìdí DVD ìyẹn ti rọrùn ìyẹn la ṣe ń encourage wípé tí fíìmù bá dáa tó bá dé ojúlówó fíìmù sinimá ká kọ́kọ́ gbé lọ sí sinimá náà nígbà tó bá lọ sí sinimá tí ò bá pa owó ẹ̀ pé ní ẹ̀yẹ nǹkan tó máa pè ní tó nǹkan lẹ́yìn tó bá kúrò sinimá á wá lọ sí irú ìtẹ́ ìsọ yẹn àwọn Netflix ni o Africa Magic ni o kíní kọ̀ọ̀kan bá máa ṣá fún mi tó bá tún ti wá lọ yẹn náà tó ti dé ojú kan simultaneously ó yìí lè wá sí ibi ṣe rí rìbáàsì ẹ̀ làwa ń ṣe tẹ́lẹ̀ kò dẹ̀ pé wá ẹni tó bá tẹ bá jókòó tẹ bá gbé ọpọlọ yẹn kalẹ̀ mo fẹ́ kẹ́ rí ìwà workshop kan kẹ́ jókòó lọ́hùn yẹn kẹ́ jókòó kẹ́ ro àròjinlẹ̀ lórí ẹ̀ ẹ rí wípé kò fi nǹkan pé wá nísìnyí tá a bá ń sọ̀rọ̀ piracy ohun tí wọ́n ń pirate DVD ni and wọ́n rí pirate nítorí wípé gap market problem ni gap market problem in the sense that àwọn tí wọ́n ń ta fíìmù wa ó níye tí wọ́n ní lọ́wọ́ wọn ò lè tẹ 1 million DVD wọn láwọn fẹ́ distribute ẹ̀ kò possible ààrẹ ni tó ń tẹ ó ń lé 10,000 20,000 ibi tẹ bá dẹ̀ ti tẹ ìwọ̀nba ṣe mọ̀ pé àwọn tó máa kọ́kọ́ wá bá yín lò pọ̀ tó máa rà lọ́wọ́ yín àwọn tó fẹ́ ṣayédèrú ẹ̀ ni mọ̀ bóyá òun gbádùn mi tó. Mo gbádùn yín gbogbo àlà gbádùn yín bàbá mi. Àwọn tí wọ́n fẹ́ ṣe ayédèrú ẹ̀ ìyẹn túmọ̀ sí pé mi tí wọ́n ti ń ṣe ràkọ̀ràkọ̀ tó fẹ́ ta 10,000 20,000 jẹ àwọn ti ṣe rẹpẹtẹ wọ́n ti lọ fún bí imú àwọn tó fẹ́ wò ó. Ìwọ sì ń ràkọ̀ oṣù gbé kí dání ìwọ gbọ́gbọ́ ló gba ráìtì kọ́lọ̀ kó tó wá bá ṣe pé tó bá gbọ́ wọn distributor wá fún ojú àmì láti máa sọ ìtàn sọ yẹn kéèmì gbé fíìmù jáde kọ́ farabalẹ̀ kọ́ kó 500,000 fọ́tẹ̀ kọ́ wá pé káàkiri àti ibi táwọn tó ti ayédèrú tó fẹ́ gbédé àti ibi táwọn fẹ́ gbédé kéèyàn jáde inú ilé ẹ̀ wọ́n gbé síwájú pé òun rèé tuntun tó jáde rèé. Ẹ mọ̀ pé that distribution that network will go a month. Ó máa lọ lẹ́ẹ̀kan ni owó máa wọlé lẹ́ẹ̀kan ni. Ṣùgbọ́n tó bá ti bọ́ sí ràkùnrin ká máa ṣe díẹ̀díẹ̀ ìyà ló wà díẹ̀. So ibẹ̀ láti wá rí i pé ìwẹ̀ tọ́mọ pé gbọ́ ọmọdé bá gbọ́ gbọ́ kúkú ìyẹ́ ẹ̀ pàápàá gbọ́ ọgbọ́n sísè. Ẹ̀yin náà ti rí ìṣáná kéèsì ògùn yọ in America. Fíìmù náà máa gbé jáde ní Hollywood tó jọ inú DVD lẹ́tí máa kọ́kọ́ lọ náà máa jẹ. So piracy is a universal problem. Are you with me? À ń gbọ́ yín bàbá wa ẹ̀pẹ̀lẹ́ sá o. Yeah, piracy is a universal. Ojú òpó ni o, ojú òpó ayélujára ni o, ojú òpó ni o. Ojú òpó lápò. Bàbá wa ẹ̀ka. Ṣé kí n gbọ́ mi lọ? Mo ní. Bẹ́ẹ̀ ni a ti ń lọ yípa ẹ̀. Ojú òpó gàgàgà. Mo ní ẹ̀rí. Olójú òpó yẹn ló ṣe bákan bá. Ṣé ẹ ti rí mi báyìí? A rí a kì í gbọ́ yín kétékété. Kétékété là ń gbọ́ yín. Mo ní piracy is a universal problem.
ó wà káàkiri ó wà lamẹ́ríkà ó wà london ó wà gbogbo ẹ̀ europe asia everywhere ṣùgbọ́n nǹkan tó ní kálukú fi ń bì tẹ̀ náà ní sinimá hollywood ò ní ṣe fíìmù tó jẹ́ fídíò dé dvd náà máa kọ́kọ́ ṣe sí á ti lọ sí sinimá á ti tà á ti rà wọ́n ti pawó tiwọn sẹ́mọ̀ fáwọn ní large screen tó pọ̀ rẹpẹtẹ tó bá ti gbé jáde ó lè máa show both in Europe and America and Asia at the same time meaning ó máa show on more than 400, 500 screens at the same time. So owó gbogbo dọ́là yẹn máa wọlé wá yàá lẹ́ẹ̀kan ni owó tọ́nà àtèrè gbogbo ẹ̀ ti dé. So tó bá wá wù distribution company a máa wá tà fún àwọn ilé iṣẹ́ kéréje tó yá. I am giving you the right to come and drop for DVD. I'm giving you the right to come drop for for CD. You understand? Hello? Am I making sense? Mo ń gbọ́ yín bàbá mi. Lálá yìí ni báyìí yín. Mo fẹ́ jẹ́ ìkúnlẹ̀ kí n tó wá béèrè ìbéèrè díẹ̀. Béèrè o. Àwọn tí mo sọ náà ni mo ní kẹ́ bá ń tẹ́lẹ̀ ìwé díẹ̀ bàbá mi nínú mi sì dùn pẹ̀lú mi. Ilé Yorùbá ti wá sí àmọ́ sọ o. Ẹni? Ìbéèrè tí mo fẹ́ béèrè tá a bá ní ká fojú wò ó lóòótọ́ ló padà kó wá sí dvd. Wọ́n ní ìtọ́ máa kó wá sí dvd kò ní pọ̀ tó lórí tá a bá fojú wò láyé àtijọ́ dvd ni àwọn èèyàn fi ń gbéra ní ìwà nàìjíríà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wípé fáyẹ́ǹsì pọ̀ nìyẹn. Ṣùgbọ́n àwọn tí wọ́n láǹfààní tí ò sí owó láti lọ sórí ayélujára àbí láti wá sórí sinimá tó máa ń gbé káàkiri fáwọn fẹ́ lọ wò ó sì gbogbo àwọn olólùfẹ́ wa ló ráyè ní gbogbo bàbá yìí wọ́n dúró náà ní pé ìgbà tó bá jáde ní dvd ṣùgbọ́n tó máa rìlíìsì síta ní dvd bàbá mi kò ní pọ̀ tó fún tá a fẹ́ kó lè ṣe gbogbo ìgbèríko. Kí ló dé kò ní pọ̀ tó? Wọ́n ní ní Yorùbá. Àlàyé tí mo ṣe fún ẹ náà nìyẹn. Mo láwọn mákẹ́tà wa àwọn distributor wa wọn ò lówó tó láti fi tẹ̀ kó pọ̀ gan-an débi pé wọ́n á kó káàkiri. Tó bá jẹ́ pé wọ́n lówó tó máa fi tẹ̀. Ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà ràn wá lọ́wọ́ kí àwọn eré yóò fi. A ní ẹ̀yin ni kẹ́ máa ẹ̀yin lẹ wà l'Amẹ́ríkà. Ẹ̀yin ni kẹ́ máa jó ẹ má gbé jà gbọ́ mi. Ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ Amẹ́ríkà nìkan mọ́, ó ti di gbogbo. Báàlà ìyá yóò sí ń bẹ̀ mọ́ gbọ́tò mi. Sórí ẹ̀yin ni kẹ́ máa padà sẹ́yìn. Òjì àgésẹ́yìn ni kẹ́ máa ní DVD lẹ́kọ́kọ́ fẹ́ ṣe. Ní kọ́kọ́ ṣe DVD. Ẹ ṣe kódà wò ó tí ò ń gbọ́ mi. Mo ń gbọ́ ní bàbá mi. Àwọn kan ń ṣe fídíò tí ò tiẹ̀ lọ sinimá rárá tó ń gbé lọ sinimá. Tó yẹ pé wọ́n ṣe wọ́n fi gbé fún àwọn bíi ìrókò bíi Netflix bíi Africa Magic bíi gbábíàwó àwọn yẹn náà lọ bíbà. Tó dẹ̀ jẹ́ pé owó tó máa rà lọ́wọ́ ẹ̀ ò ti rí ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. O ò ṣe níṣe yẹn tó jẹ́ DVD ló máa kọ́kọ́ kọrí sí. Kò dá bẹ́ẹ̀. Ẹ má padà sẹ́ ẹ má ronú lọ DVD ṣe rárá bí ìgbà tẹ́ ń gé ègé àgbésẹ́yìn ni. Ó dà bàbá mi mo tún ní ìbéèrè kan bíi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀kan lára àwọn òṣèré wa pariwo síta wípé àwọn péré síta ó sì wà lọ́wọ́ mákẹ́tà báwo náà ṣe pé sórí ayélujára mákẹ́tà ó tún lè jáde. Ṣé kò sádéhùn láàrin wọn? Kò sádéhùn láàrin wọn. Kò sí kọ́ńtì. Ojú òpó ìdákun o jágere o. Mo ní ṣé kò sí agreement láàrin wọn ni. Kò sádéhùn láàrin. Ẹni tó gbéṣẹ́ ẹ̀ lẹ̀ tí ò ṣàdéhùn contractual agreement gbọ́dọ̀ wà tí ò bá ti sí yẹn ìwọ ló jẹgo ìwọ ló jẹ bí. Àmì ìmọ̀ tẹ́nì kankan lè ṣe sí yẹn kò sóògùn ẹ tó bá ti ń gbéṣẹ́ fún yìí ní kẹ́kí fòfin dè é
kó jẹ́ Amẹ́ríkà ló wà, are you with me? Kó jẹ́ Amẹ́ríkà ló wà, kó jẹ́ Nàìjíríà ló wà, tó bá ti ní ìwé àìlàdéhùn wọ́n á represent wọ́n á gba owó lọ́wọ́ ẹ̀ á pé ṣáraṣára, ṣùgbọ́n nígbà tí ò bá sí ìwé àdéhùn ṣẹ́gbẹ́ ló máa bẹ́ẹ̀ sáré ẹ̀ ní eré kílẹ̀ gbẹ́gbẹ́ sá. Ọjà tọ́lá bala méjìlá ń lọ lórí ètò ìkánágbára wa lásìkò àti ẹ̀yin ará ilé. Ìbéèrè ni lórí pé ṣe ló kún sábàlá mẹ́ta mo fi méjì yòókù sílẹ̀. Ìbéèrè kẹta gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ àgbà òṣèlú gbajúmọ̀ káàkiri ilẹ̀ àgbáyé. Tí ojú òṣùwọ̀n ẹni pé àwọn eré tó ń jáde lóde ìsìn nípa àṣà ìṣe ìsọ̀rọ̀ tiwa ìmúra tiwa yóò dá àṣà àmúlùmọ́lá ìdè Yorùbá àmúlùmọ́lá ìdè tó jẹ́ pé Yorùbá tó kélé tí a bá rí pé ẹgbẹ́ wọn sórí òṣùwọ̀n máàkì mélòó lè fún wọn láwọn eré tó ń jáde lóde ìsìn àtijọ́ òun. Ṣé mọ̀ wípé kò sígbà tá a tó fún wọn ní advice ní ìmọ̀ràn lóríṣiríṣi lórí bí ọmọ Yorùbá àtàkùn ọmọ tá a bí ire nínú Yorùbá ló ṣe láti múra, ṣùgbọ́n ṣé mọ̀ wípé báyìí ni máa ṣe nǹkan tó ní ó yàtọ̀ sí nǹkan wá yàtọ̀ sí nǹkan ìrànmọ̀ràn lálẹ́ gbà, àmọ́ láìpẹ́ yìí bí àwọn òfin kan tí ọ̀tá tá à ń tò lọ́wọ́ tọ́lọ́ máa ṣe ẹni bá ṣe ohun ta ní kó má ṣe àálé ń di iṣẹ́ ìfarapàtó, ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní tọ́wọ́ ọmọdé ọba ètò ìgbà ó ń béèrè ikú tó pa bàbá wọn. À ń tò àwọn òwe kan lọ́wọ́ tí Ọlọ́run bá ṣe wá tó bá ní láwa náà máa fi wà structured tó máa fi ní yes eré Nàìjíríà ìyẹ̀yà bó ṣe rí ló ṣe rí ló ṣe rí rè kò ń ṣe wípé kéèyàn kọ́kọ́ dúró tó mọ́ pé lóòótọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn láì ní ẹni tó kọ láì níbi tó bá dé. Yes, ó ṣeé ṣe kéèyàn máa pẹ́sẹ́ lórí iṣẹ́ ọ̀hún kó má ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ó máa ní bóyá máa dé náà. Ẹ ṣé o bàbá wa. Ìbéèrè kan wá táwọ́ tàtẹ̀ lágbára nínú okùn mi kò sí lára àgbèrè sí pápá àwọn mi. Wọ́n á fẹ́ gbé ìbéèrè. Bẹ́ẹ̀ ti jẹ́ ìgbà ojúmọ̀ káàkiri àgbàlá ayé tó dúró dé. Ìjà rí ọ̀kan lára ó lè ti jẹ́ ọkọ̀ òṣù bẹ́ẹ̀ lọ lára àwọn olólùfẹ́ tó fún yín ní ẹ̀bùn tó káàrí láyé àwọn ìgbà tó bẹ́ẹ̀ ti ẹ̀rọ kan rẹ̀. Ìjà ilé ṣàlàyé ti kéde àti ìgbà bàbá. Ẹ̀bùn. Pàtàkì sí ẹ̀bùn oore rẹ̀. Bẹ́ẹ̀ wo wípé ẹ̀bùn yíyàn jọ sí lójú ẹ̀bùn láwọn ẹ̀bùn tí kò rò pé làwọn olólùfẹ́ ti fẹ́ tẹ́lẹ̀ gbàgbọ́. Àwa bá ní nǹkan ọgọ́rùn-ún màmá ta. Èmi ti rí ẹni tó wò ṣìṣì tó ní orí ọmọ àti omi ọmọ 3 omi ti máa gbádùn ẹ̀kọ́ mi. Mo ti rẹ́ni tó wò ṣìṣì tó ní olóyè jẹ̀ǹtì kò pẹ́ rárá tó gbé latest Mazda Jeep omi ní ìṣẹ̀kẹ̀ nígbà tí mo ti rẹ́ni tó ti pè mí tó ti fún mi lówó gidi tí ò ní péré sí ní fẹ́mi rẹ̀ pé bàbá ìṣẹ̀lẹ̀ ìṣù ìyẹn pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kò ju oore tán ti wọ̀nyẹn kò ju oore tí àwọn tó ń wò mí tí wọ́n ń dùn sí mi wọ́n lè ṣàdúrà fún mi kò ju oore yẹn náà lọ bákan náà lọ́jọ́. Ẹ ṣeun bàbá mi. Ìbéèrè kejì tó ń tawọ́ takùn tàtẹ̀ ta gbogbo ara mú. Ìwọ ló mọ ibi tó ta dé. Irú ìbéèrè wọn lẹ kórìíra jù tí wọ́n lè kí sẹ́ni tó lè sí. Irú ìbéèrè wọn lẹ kórìíra jù wọ́n lè kí sẹ́ni fún wọn lé. Ó lẹ kórìíra jù. Gbogbo ìbéèrè tí ó bá ti mọ́pọlọ dání ìlú ìdáhùn. Dòró ò lè sọ pé ọkàn mi, o lè lélẹ̀ ní kó bá dúdé, o lè ní ilẹ̀ ní kó bá dúdé.
ìbéèrè tí ó bá ti ní sùn. lórí ọ̀pá àwọn kan wà tí wọ́n ní wọ́n máa ń fẹ́ mọ́rọ̀ bàbá nípa ìgbésí ayé wọn tó ní pẹ̀lú pátọ́lá rẹ̀ wá ní ẹ má bẹ̀rẹ̀ ìdájọ́ mo ló ti tẹ̀ wọ́n lè fi ẹ̀kọ́ ìrà. Kò sí ìbéèrè téèyàn ò lè dáhùn àmọ́ tí ẹni tó wá ń béèrè bá ti túbọ̀ tẹ àgẹ̀rẹ̀ lọ bí tí òun kò lọ téèyàn bá rí pé òun ò fẹ́ dáhùn kò ní dáhùn ẹ̀. Aṣọ pépà wọn sí àtiwọ́n sí abala ìsáàbì abala ẹ̀wà èdè Yorùbá. Abala yìí wà fún láti rán wa létí àwọn àṣà ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá káàkiri àtìlẹ́yìn tá a ti ń gbàgbé. A ní ìbéèrè látòrí ìbéèrè kìíní ẹ̀ka àwọn ẹ̀ láǹfààní láti mú nípa níbẹ̀. Abala yóò wà fún wípé bàbá wo gbọ́ Yorùbá rárá o. Tí ẹni bẹ́ẹ̀mi sọ Yorùbá ọmọ ìkólé mi pọ́nbélé ibi tí bàbá yìí sọ dé mi ò ń ṣe bàbá kíkẹ́ mi ò ń ṣe má jẹ́ kó dùn mi àwọn ẹni àwọn àjòkú díẹ̀ èrè àmú kankan làwọn ti wá. Bẹ́ẹ̀ bàbá tarí tẹ̀sẹ̀ láàyè torí wọ́n gbé ìyàwó. O ò lè sọ bóyá àyè ni mo ń jẹ́ kí n lọ. Ìbéèrè láti ìkíni. A ní ìbéèrè lórí àkànlùdì, òǹkà, àròkò, àlọ́ àti òwe. Márùn-ún ní ìbéèrè yìí. Wọ́n kẹ́kẹ́ ìlú láti ìlú. Mẹ́tàlẹ́ láǹfààní àti. Ẹ máa mú òun máa bá mi mú. Táwọn ọba yín mú bàbá mi. Kí ni nọ́mbà kí ni wọ́n wà? Ṣé márùn-ún ni wọ́n? Márùn-ún ní ìbéèrè márùn-ún tí mo kó wá sórí ìwà bá wa mú mẹ́ta ní. Kí ni máa ṣe mú? Ṣé máa kọ̀ dárúkọ nọ́mbà ni? Mú nọ́mbà 1 wá. Àbí kò sí ẹ̀. Owó ní o, ó tó ṣe bí òwe níwájú yóò bàbá. Òwe ní Parí mi pa. wọ́n yà jọ ìbora àbùkù ẹ̀sẹ̀bùrà. Ènìyàn tó bá fẹ́ ní ètò lówó lọ́wọ́ ọba ìpàdé. Ó bá sọ́kè ń gbọ́ dáadáa, yóò fi bá tiẹ̀ lè mọ́. Ìjọ́tẹ̀ ẹ̀mọ́ ni bàbá mi. Owó daṣọ yìí ìbora, àbùkù daṣọ ẹ̀sẹ̀bùrà. Ènìyàn tó bá fẹ́ ní ìfẹ́ lówó lọ́wọ́ ẹ̀bá mi parí. Èèyàn tó bá lóun fẹ́ lówó lọ́wọ́. Tó fẹ́ ní tó sì tó fẹ́ lówó lọ́wọ́ kí ló yẹ kó ní tọ̀hún ṣe. Ó ń láti lawọ́ wọn ló dẹ̀mọ̀ àwọn olómọ tó máa pè é. Èèyàn kì í náhùn kó níyì. Àìdíà ni mo fún ẹyẹ mú yẹn dání bẹ́ẹ̀. Mo ti mọ dáná mo tún parí rẹ̀ náà bàbá mi pé olúwa rẹ̀ yóò tẹ̀ pamọ́ṣẹ́ nítorí owó daṣọ yìí bora, ó daṣọ ẹ̀jẹ̀ bora. Ènìyàn tó bá dẹ̀fẹ̀ lówó lọ́wọ́ ó tún níyì náà ó ní láti tẹ̀ pamọ́. Ló parí rẹ̀ bàbá mi. Ó ṣe wà tó lè nípa. Àti ọ̀ bàbá mi nínú pàtẹ́wọ́ fún yín. Èmi lè nípa ṣe. Wọ́n ló gbà á. Ẹni mo ṣe wà pàtẹ́wọ́ fún torí ẹ̀gbìyànjú. Ó yá ìbéèrè yín kú méjì ní bàbá mi. Tó mú kejì. Ìkèlè mú kejì bàbá mi. Mú kẹta. Ìkẹta. Ẹni kí mú kejì. Wọ́n ní kí n tó lọ sórí ìbéèrè yìí. Bàbá mi ààrẹ ìmọ̀ bí mo ṣe lè sọ Yorùbá rẹ̀. Alákòóso ní Tampa US. Wọ́n ní káàkiri wọn ni o pé adẹ̀tí pẹ́ lọ́wọ́ ìṣẹ́ àkókò ṣe àti ààrẹ wa láti àwọn fún iṣẹ́ takuntakun méje àti àyà mẹ́fà iṣẹ́ ìṣe nínú ẹgbẹ́ àwọn ìwé gbogbo wa káàkiri ní Tampa US tó ṣe o. So ìbéèrè kejì. Àlọ́ bàbá
àlọ́. Ìyá arúgbó tó láàrin ẹ̀gún. Mo mọ̀ pé ẹsẹ̀ tó mọ̀ mọ̀. Ìyá arúgbó tó láàrin ẹ̀gún. Ó rí pé ẹ̀gún ní gbogbo irú yẹn ní ojú yẹn. Bó o bá wá pè lójú sílẹ̀. Ẹ̀gún ni orí. Ẹ́? Ẹ̀gún ni orí. Irun orí kọ́ ni mo pè o. Ojú. Ah, ojú. Mo rí pé ẹ̀gún ni. Ó dáa, ẹ gbìyànjú tó bá tẹ̀wọ́ sí. Kí wá ránṣà? Ahọ́n, eyín wa lẹ̀gún, ahọ́n ló wà láàrin. Mo ti gbọ́ o. Ojú pàápàá wà láàrin ẹ̀gún. Ojú gan wà láàrin ẹ̀gún. Ọmọ Èkó ni bàbá mi kò sábà. Tẹ́lẹ̀ nǹkan mo ti sọ fún ẹ. Ó yá ìbéèrè ìdúkú ẹyọ kan ló fi ṣe. Mo nọmba 5 yẹn last one yẹn jẹ́ kíkà. Nọmba 5 karùn-ún. Ìkàlẹ̀ Yorùbá ni. Kí ni Yorùbá ń pè ní ọgọ́sàn? Mi gbọ́. Kí ni Yorùbá ń pè ní ọgọ́sàn? Ìkàlẹ̀ Yorùbá ọgọ́sàn. 180 nìyẹn. 20 times 9. Ṣé bí ìyẹn wá ni? Ọlọ́run pàdé wọ́n fún bàbá wa nílé o. Ẹ ṣé o bàbá wa ní ṣọ́kí ọ̀rọ̀ ìdíje látẹnu yín fún gbogbo wa pátápátá èyí wá fún àwa sábà yọ ẹ̀. Náà ọ̀kan bí mo ṣe máa ń sábà àtẹ̀yìn mọ́. Iṣẹ́ tá a bá fẹ́ ṣe láṣẹ lówó lọ́wọ́ a máa ń kọ́ ni. Gbogbo àwọn tí wọ́n máa ń yàbàrà sínú iṣẹ́ wa láìkọ́ tọ́lọ́run bá gbà fún wọn àkàndá ẹ̀dá ni wọ́n. Ṣùgbọ́n bí náà ṣe máa ń mọ̀ pé àkàndá làwọn tí wọ́n wà ní kọ́ṣẹ́ bóyá tí wọ́n á wò pé èèyàn ó ní ẹ̀bùn tó yálà ẹ̀bùn eré ṣíṣe àbí orin kíkọ ni bó fẹ́ bó kọ̀ àwọn kan sì máa kọ ní àgbékalẹ̀ ẹ̀ tó máa fi dùn létí kò sẹ́ni tí ò mọrin kàn ṣùgbọ́n nígbà tí àwọn tó mú orin níṣẹ́ tó bá máa kọ́ wọ́n á fi orígùn wọ́n á fi yẹn sí àlẹ́yà bọ̀. Àwa náà láì ṣe motivational speakers àwa náà mọ àwọn nǹkan bí ìtàkùn sọ ṣùgbọ́n gbà tá a bá kọ́ iṣẹ́ motivational speaker ó mọ ibi tó ti máa kọ́kọ́ dúró yín ní à ó mọ ibi tó ti máa gbá sí fún yín ó mọ ibi tó ti máa yọra ẹ̀ kúrò. You understand? So iṣẹ́ níṣẹ́ wa ìṣe eré ó dé ilé ìdẹ́ wọ́pọ̀ lọ́dọ̀ yín lamẹ́ríkà bẹ́ẹ̀ kò dé bẹ́ẹ̀ ni gbogbo iná ẹ̀mí ilé ilé mi máa gbọ́ ó mọ ìpínlẹ̀ ó mọ wí máa gbọ́ ó mọ kọ́lẹ́dún láti àgbà nínú bí ṣe ń lọ lọ́hùn mo mọ̀ iṣẹ́ tíátà bẹ́ẹ̀ cannot pay your bills àdúrà ká ṣe lójú àmì yẹn àti nígbà àwa náà ń bá yín gbà àmọ́ àwọn ìgbésẹ̀ tẹ máa gbé sí wà lọ́lọ́kan òjọ̀kan you don't go deep you may not achieve the objective ṣùgbọ́n ẹ máa jókòó ẹ máa gbọ́pọ̀lọ́ kalẹ̀ ni mo ti sọ fún onílé ògùn nípa mo ti sọ fún bàbá kékeré ẹ má ṣe ẹ lè ṣe ẹgbẹ́ yín lọ́hùn-ún yẹn bá ṣe ń ṣe ń bí kú wọ́n. Tókà ìwà rí pé ìgbọ́n náà ẹ lè jókòó máa ṣèpàdé ní déédé àti kẹ máa ṣe lórí ìlú nǹkan báyìí nítorí ẹ wá from different states. Ṣùgbọ́n when you have occasional workshop níbi tẹ́ ti máa la àwọn kọ́kọ́ yéra yín ọjọ́ méjì mẹ́ta láàrin ọdún kan ìyẹn yìí sí láti wá láàrin ara tó dẹ̀ jẹ́ pé product ó máa jẹ́ study case study fún everybody even including our town. Ṣé wá rí ní ibi tẹ́yìn wà gbàgbọ́ wípé there are some African-based stories
that can be achieved even in America tó jẹ́ wípé all of our African story ló máa jẹ́ but in America setting and it will go far. Ẹ̀yin lẹ wà pẹ̀lú Netflix níbẹ̀ yẹn. You can easily walk to their office and do whatever you want to do. You can easily call traditional ẹ̀yọ̀ tó ń bọ̀ bí kí sáàpù yẹn. Ẹ̀yọ̀ tó ń ṣe yẹn ní báwọn ìkọ́dọ̀ ẹ̀jẹ̀ báwọn àti nǹkan báyìí bẹ́ẹ̀. The which you can include in whatever you do. 1-2 actors can come over there, participate in traditional issues. And all those platforms. Africa Magic ni o, Ìrókò ni o, Bàmí ni o, Netflix ni o, gbogbo wọn pátá they are now asking for epic stories. Òyìnbó ò ní ẹ̀tọ́ àwà, wọn ò ní ẹ̀tọ́ àwà. Ìjìnlẹ̀ ìtàn tó jẹ́ ìtàn Yorùbá gidi, àwọn ni ká wá ṣe lédè òyìnbó. Alọ́fà tó ti ìmọ̀mú sí yín bẹ̀rẹ̀ ní pé ẹ láti gbìyànjú kẹtọ lórí ìdára yín ẹ má jẹ́ kó fẹ́ kó dé yín lọ́rùn tí ó ti yẹ lọ nítorí wípé passion ní gbogbo yín fi ń lè kún lọ fún ṣe bẹ̀rẹ̀ that the money is not there for you you are even wasting you are even spending your own personal money. Your income into because of the passion you are. So, relax àwọn òfin kó máa gbóyàn lọ́rùn ìdílé sí ọmọ. Create environment tó máa fi easy fún gbogbo láti máa jọ ṣe pọ̀. Preferably at weekend, Saturday, Sundays, you have the option, you can do it. But I know it's not always easy because of the distance from one state to the other. But dear, then finally, you do watch a people to the people you pata and lot of corporate along with leaders. Kí ló ń sọ ìrìndélé ọkùnrin bẹ́ẹ̀ sí tó ló ń sọ owó oṣù mi ló ń sọ wàhálà mi no because you have agreed to be part of it you must abide with the rules. May Almighty God continue to be with you. Wọ́n ní. Bàbá mi délé ògùdípẹ̀ wọ́n láwọn ò tó fún yín lọ́wọ́ pípẹ́ pé ẹ̀kẹ́ gba àwọn ìbéèrè wa ní ìmúra nígbà torí fóònù yìí. Máa gbà ó gbọ́dọ̀ ra ọmọ mi ní máa máa jẹ́ sí. Arọ́jọ ọmọ ni kò sì ní wo yín kì í ṣàyín lọ́kùn. Ó jẹ mi. Nílò bàbá wa. Gbogbo ẹni sáfà tí a jọ ń wora wa lórí ìjẹ́ níbèrè fún ìṣẹ́jú márùn-ún yóò gbà wọ́n. Ìṣẹ́ bá dẹ̀ bá ìjọba mi ẹ̀ lè tó yọ̀ọ̀dà bàbá ìṣẹ́jú márùn-ún. Bàbá mi bọ́ọ̀ báwo èkó tó bá fẹ́ ni yóò dà. Kí ló ní ká ṣe? Kí ló ní ká ṣe báyìí? Ṣé jó? Àwọn kan béèrè question o.
ẹnìkan béèrè lọ́wọ́ mi ó ní Istanbul Yorùbá Association ẹnìkan bí hello Mo ń gbọ́ ní bàbá yìí. ó ní Istanbul Yorùbá Association. It is a Yoruba-based association. Our productions are more in Yoruba language, but we also produce films in both English and Yoruba. Have I answered you? Àlọ́dà ìbéèrè kan wo orí fóònù mi ní. Wọ́n ní mo ní ìfẹ́ Sampan in the next 5 years. Kò la máa wà in the next 5 years. Lọ́wọ́lọ́wọ́ báyìí, we are making waves. We are making waves in the sense that there is absolute unity ní àárín ẹgbẹ́ gbogbo wa ìkànnì wa. Gbogbo nǹkan tá a dẹ̀ ń sọ ó ń ta sí ìjọba létí báyìí. Àwọn náà dẹ̀ ń dá wa lóhùn àwọn nǹkan tá a jọ ń sọ ibi tá a tó fi bínú wa hàn. Wọ́n ń dá wa àjọ ń dára wa lóhùn. Ìjọba bá fi rí ọdún 5 sígbà tá a wà ní. Èyí tí mo sọ fún yín wípé àti àwa dájú àti Sampan àti gbogbo àwọn ẹgbẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ mi náà gbogbo wa bá parapọ̀ a máa wà lójú kan ṣoṣo tó jẹ́ wípé òfin tó bá mú orí ní Sampan ó ti mẹ́rin tó wà ní AGM ó ti mẹ́rin tó wà ní DGM ó ti mú wọn káàkiri. Ẹ ṣeun bàbá mi wà nínú kẹrin síbi àtijọ́ àti Sampan sí ìyá mi. Gbogbo àwọn tíṣẹ́ ìgbé tó ń fẹ́ ìlọsíwájú nínú iṣẹ́ yìí láti kókó olóògbé yẹn àwa fáwọn tí wọ́n fẹ́ máa ṣe bọ́ ṣe ń ṣe tó ń fẹ́ ìlọsíwájú ẹ̀ àti wọ́n lè láàyè wọn. Àwọn ní ìfẹ́ another ìbéèrè because ìbéèrè tí wọ́n ní. Message ẹnìkan. Ẹnìkan type message. Ó ní ṣe standard charge wà standard fee tó wà fún actors tí ayé máa fi parẹ́ kò sí kó jẹ́ standard fee for anybody. Oníkàkú máa negotiate fún ìjẹ́ owó ẹ̀mí ṣùgbọ́n ọ̀kọ̀ọ̀kan ló dọ́gba ẹ̀mí ló dọ́gba. Are you with me? Ìyá yìí ó sì pẹ̀lú mi. Àpọ̀ yí bàbá mi. Ó wà pẹ̀lú ní because pẹ́sọ̀ wọlé lórí kùtùkùtù náà tó mọ́ kó ẹ̀kọ́. Ẹnìkan náà tún béèrè pẹ́sọ̀ ní wípé ṣé ó tọ́ sí àwọn kan lẹ́nu kan sọ wípé àwọn kò bá Sampan sí mọ́. Mi gbọ́ Wọ́n ní ìjẹ́ ó tọ́ sí àwọn kan wípé àwọn kò bá Sampan ṣe mọ́ àwọn Sampan fáwọn òbí. Ó ní ìjẹ́ òótọ́ tó fáwọn kan lẹ́nu láti sọ bẹ́ẹ̀. kò yé mi dáadáa mi gbọ́ o. Mi gbọ́. Wọ́n ní ìjẹ́ ó tọ́ sí àwọn kan lẹ́nu láti sọ pé àwọn kò fẹ́ bá Sampan. Ojú ẹ̀rùn tó wo yẹn ó tó ẹyẹ kù láì fi apá kanra wọn. Ṣùgbọ́n tó bá yìí jẹ́ níbi iṣẹ́ àṣà àti ìṣe bí Yorùbá yìí lẹ́yìn Sampan kò sí kankan mọ́. Àwọn akúgbàdúrà níbi wọ́n ní ọlá pé ẹ̀ dàgbà ẹ̀ jókòó. Àmín àtọ́nà. Àmín. Àmín. Ẹ ṣe ọwọ́. Àkóso nǹkan béèrè tó béèrè. Ẹ ti wà nínú Sampan kò sí tó lè yọ yín kúrò nínú Sampan láìláì. Kí ni ìbéèrè tó béèrè? Èmi tó ti bá yín dá wọn lóhùn. Àdá mi sọ sẹ́yìn. Ok, wọ́n ní ìṣẹ̀lẹ̀ ní nǹkan tẹ́ fi máa sọ pé ẹ̀ ṣe Sampan mọ́.
ìjọ mọ̀ pé mi ni èmi ni mo nílé mi ìdẹ̀lẹ̀ gbélé mi tà. Ẹ ṣé o bàbá wa, adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o fún àsìkò tá a pè yí tẹ̀lé ẹgbẹ́ wa àti àgbáyé àti ìgbàlè. Iwájú lápá ajá ń lọ, iwájú láti ilé oúnjẹ ọmọ wọn jẹ ẹbí náà kí gbogbo yín. Nínú ẹgbẹ́ ẹ máa rántí wa o. Ọlọ́run ní gbàgbé rẹ̀. Ẹ má gbàgbé wa o. Ọlọ́run ní gbàgbé rẹ̀. Bá mi kí ní ìṣúra. Mo ń gbúrò mi fúnra mi. Mo ń gbúrò rẹ̀. As a member of Tampa Abroad, do I have to take permission before coming in Nigeria? Àwa tá a wà ní Nàìjíríà pàápàá, a máa ń gba permit tá a bá fẹ́ ṣe. O ò ní gbàdo nǹkan tá à ń gbà lọ. Gẹ́gẹ́ bí mẹ́mbà Tampa nínú ìlú, tó bá wá sílé, ní táwa ń ṣe nìkan náà ní ìlú sí. Ṣé iye owó tí wọ́n sọ ní Nàìjíríà náà ni wọ́n máa sọ fẹ́ni tó bá wá láti òkú wáyé? So dẹ̀ mú ẹ̀jẹ̀ títí pàdé tó Tampa ní ẹ̀ látọ̀ wá. Bẹ́ẹ̀ni. Wọ́n tún wá bẹ̀ wọ́n ní sẹ́kọ́ndì, wọ́n ní ṣé ọmọ ẹgbẹ́ Tampa nìkan ló yẹ káwọn ló fún lásìkò yìí. Jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ̀ nínú fámílì ẹ̀ tó bá ní medical doctor tó ní lọ́yà wà á kọ́ decide wà ló gbogbo àwọn ti lé àfi kó lọ kówó lé lọ sí ìjọba bá yẹn ṣe ní ẹ̀ ṣọ́ọ̀ṣe bẹ́ẹ̀. Wọ́n lérò báwọn náà wọ́n ti gbọ́ ìdáhùn sí ìbéèrè wọ́n dà bá mi kí owó ẹ̀yẹ bá mi kí tó sùn owó ẹ̀yẹ. Wọ́n ń gbọ́ yín o ẹnìkan tún béèrè sí àwọn òṣèlú Amẹ́ríkà nìbí ṣùgbọ́n àwọn wá sí ìdá àtiwá ìlà iṣẹ́ àwọn dẹ̀ fẹ́ lo àwọn Tampa. Òun fẹ́ lo àwọn Tampa. Wọ́n ní àwọn òṣèlú Tampa ní yóò tó àwọn dẹ̀ fẹ́ yà sí wọ́n wá sí Nàìjíríà láti yà sí àwọn dẹ̀ fi àwọn ẹgbẹ́ Tampa àwọn òṣèlú fi sọmọ ẹgbẹ́ pé tó ṣeé ṣe fáwọn láti yà. Ìwọ náà mọ̀ pé a. Ṣé mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn? Ẹni tí ò ṣọmọ ẹgbẹ́ mi tó bá fẹ́ lò mí, ó ní bóyá máa bá dé. Ó ní tó máa bá dé. Nígbà tó náà bá kàn mí bó ṣe yẹ kó kàn mí, tó sọ iye tó yẹ kó sọ. A mọ̀ pé ìyàtọ̀ wà láàárín òun ọmọ ẹgbẹ́ Tampa níwájú. Ìbéèrè tún àwọn ní kí wọ́n ọ̀fìdómà. Ọ̀fìdómà Dutch èdè àwọn Dutch language ni. Bàbá mi ló máa ń sọ pé ó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ará wọn bẹ̀rẹ̀. Àwọn máa ń pè ní Kẹ́fìdómà. Ṣùgbọ́n tí bàbá mi bá máa ń pè bàbá mi á ní ọ̀fìdómà. Ọ̀fìdómà yẹn lè ní bí exclamation yẹn. Ẹnìkan tún béèrè pé wọ́n ti sọ nípa àpò tí wọ́n kọ́ mi àtọ̀rọ̀. Tó bá fi dá ìwé èmi ò tiẹ̀ láìpẹ́ tí ó kọ́ mi máa wá sàmì wa. Tampan is a professional body. Kọ́kọ́ lọ gba mo mẹ́mbà bẹ́ẹ̀ kó wá tọ́dọ̀ tiẹ̀ kí wọ́n wá ṣèwé fún lọ́dún tó ó ti kọ́ṣẹ́ o ẹ bá mi gbà o ó tún lè dọ̀mọ̀ ìgbà tiwa. Ṣùgbọ́n fún gbogbo ẹni tó bá jẹ́ ọkọ mi mo ti sọ lẹ́ẹ̀kan wípé àsìkò kọ iṣẹ́ ni kọ́ kó mọ̀ ọ́ ṣe wà dẹ̀ lè ṣe dáadáa.
ṣé o bàbá mi kò sí ìbéèrè mọ́ kò sí ìdáhùn mọ́ adúpẹ́ o adúpẹ́ tí o a máa Mistura bàbá. so ní ọjọ́ mẹ́jọ ẹ jẹ́ ká pàdé ìṣúra àti àwọn òṣèlú wa lórí láti máa ṣèṣíra ọjọ́ mẹ́jọ a máa pàdé ìṣúra àti àwọn bàbá wọn tí o a máa rí ẹ bá wa kílé o. Wọ́n á gbọ́ bàbá. Mo kí gbogbo àwa tí a jọ ṣètò lónìí iwájú iwájú la ó máa lọ àní ìrẹ̀lẹ̀ láṣẹ Elédùmarè. Ẹ ṣé o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin TAMPAN member. TAMPAN! 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 Ẹ tí ì dá mi lóhùn o, perfect. Iwájú iwájú la ó máa lọ o. Aṣòwò Adẹ́gbẹ̀rẹ̀ láṣẹ Elédùmarè. Á fèrè jẹ̀kọ́. Á jèrè àkórí oko délé láti Elédùmarè. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìyá mi Mistura lọ́jọ́ mẹ́jọ jẹ́ ká pàdé wọn pẹ̀lú àgbò òṣèré mi. Ẹ ṣé mo dúpẹ́ o, ojú òní sí wa o. Ká pàdé láyọ̀ ní ire. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ẹ jẹ́ ká máa fèèyàn sípò ènìyàn o. Torí ìgbà tí ènìyàn bá gbé ti ènìyàn dé, kó má bá wa lójijì, kó má bá wa lẹ́jà fún. Nítorí pé èèyàn lèyìn ó máa jẹ́ ire o, ayọ̀ àtàlàfíà. Á pàdé lọ́jọ́ mẹ́jọ tó dàbọ̀.